pékélé ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dún ìgbàgbé ó tó gẹ́ ẹjẹ́ tètè tọ́ kó má bàa dẹran nídìí láàrin lọ́kọ-láya ó burú jáì pé ọkọ lùyàwó ẹ̀ bẹ́ẹ̀ ń lu bàrà tàbí kíyàwó fọmọ ó dó tàbí kò kọbẹ̀ mọ́kọ lórí ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́tì tọ́nà ọba mi lò láti kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí yóò fòpin sí rògbòdìyàn nínú ìdílé enough is enough on domestic violence lórúkọ ìwé náà gbogbo ẹ̀yin tọkọtaya nídìílé aláyọ̀ àtẹ̀yìn tẹ́ fẹ́ lọ́kọ fẹ́yàwó ẹ tètè máa béèrè fún kọ́pì tiyín ní The Booksellers Limited Ìbàdàn àtìlú Àbújá tẹlifóònù wọn ni 0803 3229 113 àti 0807 8496 332 amazon.com for free shipping àti Indigo Chapter Bookstore lórílẹ̀‐èdè Canada fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org bó sì jẹ́ bookbookstore.com enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé ẹ máa rà á o. Mo kí gbogbo ojúlówó ọmọ Yorùbá nílé lóko lájò mo kí gbogbo ọmọ kóòtù òjíire a kú oṣù tuntun a kú rọ́jú ẹ̀rí ibi tí àìgbọràn bá wa dé Yorùbá dẹ̀ sọ wípé ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ orí ọ̀kẹ́rẹ́ kókókókó láwò wọ́n kì í wọ́n ń sá ìran Yorùbá pàpà sọ pé òun ò mọ ẹni tó kú wọ́n dẹ̀ mẹ́ni tó kú ṣé ká sọ wípé ìjẹkújẹ táwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ń jẹ ni ò jẹ́ kí ìgbé ayé ọmọ Yorùbá ó jẹ́ nǹkan kan lójú wọn ṣé ká sọ pé torí ìjẹkújẹ tí àwọn ọba ilẹ̀ Yorùbá ń jẹ ni ò jẹ́ kí ẹ̀mí àwọn tó jọba lé lórí ó jẹ́ nǹkan kan lójú wọn mọ́ mo kí yín kí n tó máa bọ̀rọ̀ bọ̀ lórúkọ bàbá pòfẹ́sọ̀ Stephen Adébánjí Akíntóyè àrólé Awólọ́wọ̀ bàbá tó ṣe é fi yangàn láwùjọ bàbá gẹ́gẹ́ bí mo ṣe máa sọ bàbá tọ́lọ́run ọba mi rán níṣẹ́ sí ìran Yorùbá tó jọ̀wọ́ gbogbo ẹ̀ lẹ̀ pé a sàn kó ń bẹ̀rù Ọlọ́run jù kó ń bẹ̀rù èèyàn lọ bàbá àgbà yín yóò túbọ̀ dálẹ̀ àárín yín pẹ́ mo kí yín lórúkọ Aníyìkáyé Akéwéjẹ general Májàsọ́lá international ààrẹ akọgun jagunmólú of Yorùbá land májẹ́ ó bàjẹ́ of Yorùbá land olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà the high chief mo kí yín lórúkọ wọn mo kí yín lórúkọ gbogbo àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá dénúdénú that they are ready to surrender anything that they have because of Yorùbá race mo kí yín o ẹ̀yin ìyá mi lọ́kùnrin lóbìnrin mo kí yín ẹ̀yin ẹ̀gbọ́n mi lọ́kùnrin lóbìnrin mo tún kí yín ẹ̀yin àbúrò mi lọ́kùnrin lóbìnrin nílé ni lóko ni lájòtẹ́wà alárìn yéyín of Yorùbá land náà ni bàbá Èkìtì Yorùbá ẹ wo bí tá a bára wa dé àwọn tí ń ba ayé Yorùbá jẹ́ là ń tẹ̀lé lẹ́yìn kiri ní bí ọjọ́ bíi mẹ́ta kan sẹ́yìn mo ṣe prógámù kan tí mo pe ọba Ìsẹ́yìn kò dáhùn àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan tún ní pé bàbá Èkìtì má ìgbé fídíò yẹn síta bóyá kábíyèsí ò tí ì gbọ́ mo sọ fún yín pé ẹ̀rí ń bẹ lọ́wọ́ mi by God grace by tomorrow màá bẹ̀rẹ̀ sí gbé àwọn fídíò yẹn síta ẹ rí lórí YouTube bàbá Èkìtì TV iṣẹ́ tí àwọn àgbààgbà tá a gbójúlé nílẹ̀ Yorùbá ń ṣe fún wa tó dẹ̀ yẹ ká padà lẹ́yìn wọn mo ti ń sọ tipẹ́ pé àwọn kan wà nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó wà àwọn tó pọ̀ nínú wọn fẹ́ ìran Yorùbá fúnre nínú kẹsẹ̀tì nínú fídíò tán sẹ́ǹdì sí mi wọ́n ní ọba Ìsẹ́yìn gba màálù rọ́pò ẹ̀mí ọmọ Yorùbá ìyẹn ni pé màálù ó ṣe pàtàkì lójú ọba Ìsẹ́yìn ju ẹ̀mí ọmọ Yorùbá lọ ìyẹn ni wípé bí ọmọ Yorùbá bá tiẹ̀ máa kú lójoojúmọ́ tó ń gba ilẹ̀ ní wọn ìròyìn tó sọ fún mi ní pé ọ̀pọ̀ ọmọ Ìsẹ́yìn náà ń wá tí wọn ò rí at the end of the day tó ṣe wàá mọ̀ pé àwọn Fúlàní ló ti pa wọ́n sóko àwọn tó mórí bọ́ nínú wọn ló jáde síta tó máa ń sẹ́ndì fídíò yẹn sí àwa mo ní máa bẹ̀rẹ̀ sí ń gbé síta látọ̀la ṣùgbọ́n mo tún fi àkókò ìpè ọba Ìsẹ́yìn
torí ẹ̀yin àgbà Yorùbá lẹ ní ọ̀rọ̀ òkèèrè bí Yorùbá lẹ́kan á dì kan ọ̀rọ̀ òkèèrè ẹ̀yin lẹni tí Yorùbá lẹ́kan á dì kan bóyá òótọ́ àti lódodo lẹ́gbà màálù dípò ẹ̀mí ọmọ Yorùbá bóyá lóòótọ́ àti lódodo màálù táwọn Fúlàní ń fún yín ló jẹ́ kẹ́ yọ̀ǹda ẹ̀mí ọmọ Yorùbá lé wọn lọ́wọ́ pé àrà tó bá wù wọ́n ká máa fọmọ Yorùbá dá. Kábíyèsí ọba Ìsẹ́yìn Ẹgbẹ́dímọkọ ẹgbẹ́dọ̀ jáde láti wá ṣàlàyé. Secondly, casmọ̀ media kábíyèsí lè má ráyè láti gbọ́ wa but ìwọ jẹ́ kan nínú àwọn media kábíyèsí let the kábíyèsí come out kán wá sọ títí wọn kán wá ṣàlàyé. Yorùbá ṣé kí n tún kí wa náà ni pé a kú independent tá a ṣe ń celebrate lọ́wọ́ as a 64 years without nothing in 64 years tó jẹ́ pé lójoojúmọ́ ni ọmọ Yorùbá ń lùsì ẹ̀mí wọn wọ́n tún pa ìkan nínú ògógó Yorùbá ní Ìgbàjà ní Kwara State kí ni wọ́n sọ adúpẹ́ lọ́wọ́ àwọn ọba àwọn ibi àwọn ìjòyè ní tẹ́jáde síta tán pariwo wọ́n ti fẹ́ pa wọ́n tán o tọ́mádọ́dọ̀ gómìnà lóun wọn fẹ́ òun máa rí kankan ṣe sí kí ni gómìnà fẹ́ ṣe òun tó mú kírú àwa ẹ̀ máa pariwo nìyẹn pé the Yorùbá let us stand up and defend our land the Yorùbá let us stand up and say bye bye to Nigeria àti sọ fún yín tipẹ́tipẹ́ pé a gbé Nàìjíríà kalẹ̀ fún ìṣubú ọmọ Yorùbá ni lọ́kùnrin lóbìnrin wa. That is the assignment they give to the Nigeria to destroy, to scatter the Yoruba race. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá they know. But torí pé wọ́n rí jẹ nídìí mọ̀dàrú ni. Ó tó àkókò èyí tó ṣẹlẹ̀ ní Ìgbàjà kó má bàa tún ṣẹlẹ̀ mọ́. Kí ẹ máa tẹ́ bá ti gbàgbé kí tún rán yín létí ní ọdún yìí náà ni. Fúlàní kan jáde síta tó sọ̀rọ̀ bí akin ó ní kò sí ìlú tán wọ̀ nílẹ̀ Yorùbá tó bá wọn ò ti gbowó lọ́wọ́ wọn kò sí ìlú tán wà nílẹ̀ Yorùbá tí ọba ò ti gbowó. Now àwọn ọmọ Ìsẹ́yìn wá jáde síta ń sì pé nígbà táwọn wá lọ kẹ́gbàjarè bá kábíyèsí àwọn Fúlàní sọ wípé ẹ lọ bèrè lọ́wọ́ ọba yín ti gba màálù ó ti gbowó lọ́wọ́ wa ọba ti gba màálù ó ti gbowó Fúlàní ń ṣọmọ ìlú bó ṣe wù wọ́n kábíyèsí ò lẹ́nu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ mọ́ lẹ́yìn àgbà fi sọ wípé tẹ́nìyàn bá ti jẹ́ dòdò àti sòdodo yóò nira ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ṣé Fúlàní náà ti ṣe ó wà important than ọmọ Yorùbá lọ lójú yín nta wádìí tá a tún gbọ́ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ọba Yorùbá ló ń kó màálù sí ọ̀ndà Fúlàní tí ẹ̀mí ọmọ Yorùbá ò fi jẹ́ nǹkan kan lójú wọn. Ẹjá bira wa léèrè bí mo ṣe máa ń biwó rárá wa ṣé bá ṣe máa bá lọ rèé àní ká ṣe tó ọlọ́kùnrin wa ní a lè ṣe tó tòótó àní ká sá ká tú ẹrù wa dì ká bàa lè rógo wa lò àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó ń fàyè wa ń make money under Nàìjíríà sọ fún yín pé ẹja kú sínú Nàìjíríà mo máa ń sọ dáadáa pé wọ́n ń fàyè títí wọ́n fi ń ba ayé títí wa jẹ́ wọ́n wá ń fàyè títí wa tó ayé títí wọ́n ṣe ẹ ṣe jájí ọmọ Yorùbá ẹja lọ bá wọn kábíyèsí wa wọ́n ní ẹ̀ṣẹ̀ yìí déédéé ṣe láì jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ àwọn Fúlàní yẹn ti jẹ́ ó di mímọ̀ fún wa pé kò sí ìlú tán wọ̀ ní ilẹ̀ Yorùbá tí ọba ìlú náà ò ti gbowó èmi rò pé n tó kàn ní kí gbogbo wa lọ máa béèrè lọ́wọ́ àwọn ọba ìlú wa pé ṣé lóòótọ́ kábíyèsí lẹ ti gbowó lọ́wọ́ àwọn Fúlàní ẹ̀yin ọmọ Ìsẹ́yìn nílé lóko lájò ẹ béèrè lọ́wọ́ ọba yín ṣé lóòótọ́ lọ́ba yín ti gba màálù tí ẹ̀mí yín ò fi jẹ́ nǹkan kan ẹ jájọba wa sòdodo ọ̀rọ̀ à ń sọ fún yín pé Nàìjíríà yìí ṣorísun ọ̀rọ̀ wa kì í ṣorísun ìtura at age of 64 years no achievement. This is time for the Yoruba to go. This is time for the Yoruba to fight for our right. This is time for the Yoruba to stand up and say no to Nigeria. Lẹ́ẹ̀kan sí kábíyèsí ọba Ìsẹ́yìn èmi ń retí èsì yín
kábíyèsí ọba Ìsẹ́yìn mò ń retí èsì yín láì jẹ́ bẹ́ẹ̀ tó bá dọ̀la ìyẹn ọmọ gbé àwọn fídíò yẹn síta àwọn ọmọ ìlú yín ló jáde síta tó kégbéjẹ gbàjáre o pé nígbà táwọn lọ bá Fúlàní sọ wípé kábíyèsí ti gba màálù ti gbowó lọ́wọ́ wọn lára àwọn táwọn Fúlàní yẹn ń fi 500,000 naira tó fẹ́ fi pa lẹ́nu mọ́ tí ò gbà ìyẹ́sọ́dọ̀ dẹ̀ sẹ́ni pé ẹ̀mí ń wà nínú díjà ní ìlú Ìsẹ́yìn wọ́n jẹ́ kó di mímọ̀ fún wa pé Ìsẹ́yìn kò save lọ́wọ́ Fúlàní pé at any time tó bá lè attack tó bá strike ní Ìsẹ́yìn ẹ̀mí tí ó ṣòfò ń bẹ̀ yóò pọ̀ kábíyèsí dẹ̀ ń kó agbádá kiri kábíyèsí dẹ̀ ń wọ ẹni àtòkẹ́sẹ̀ tó pé kábíyèsí sí àtòkẹ́sẹ̀ tí wọ́n pé kábíyèsí sí ni kábíyèsí ọba Ìsẹ́yìn ń lọ the security of Ìsẹ́yìn kò jọba lójú ẹ̀mí àwọn ọmọ Ìsẹ́yìn mi ò tí ì bu kábíyèsí omi ìdẹ̀ tí ì sọ̀rọ̀ sí kábíyèsí but we need to hear for the kábíyèsí we the Yoruba we are tired for this kí Fúlàní máa pa wá ní ìní tere èjì tere tí Yorùbá ní ọjà fi ń tú tí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tó yẹ kẹ́ ẹ̀ dìde fún ìrànlọ́wọ́ Yorùbá tẹ́ ẹ yẹ alétílápá mi ò dẹ̀ tún wá blame àwọn àgbààgbà àwa ọ̀dọ́ tó yẹ ká dìde ká kọ́ pé no ẹ má fi wá gòkè mọ́ kẹ́ máa sọ ẹ̀mí wa di ajá tẹ̀nìyàn lè bẹ́ sógun at any time. This is time for the Yorubas to say no to Nigeria. This is time for the Yoruba to say no to bad leaders in Yoruba land. Mo tún béèrè lẹ́nìí lẹ́ẹ̀kan sí what is the meaning of Nigeria? Nigeria, what is the meaning of Nigeria? Ìlú tó dúró lójú kan bí omi adágún, ìlú tí ìṣerere kan ò sí ń bẹ̀, ìlú tó ọmọdé ń kégbe ó ò nílé, àgbà ń kígbe ò nílé, àwọn tó ń ṣiṣẹ́ gan kò rọ̀ wọ́n lọ́rùn. Kí ni èrè ìdí? What is the achievement of Yoruba that the leader, the Afenifere, the YC, so-called the agbẹnusọ for Yoruba race, say that the Yoruba must stand for Nigeria? Those people that say one Nigeria, they are the enemy of Yoruba future. Ẹ máa retí mi lọ́la. Mo tún kí yín lẹ́ẹ̀kan sí. Please support this program. Support Baba Ekiti. Subscribe to my YouTube, Baba Ekiti TV. And God will continue honor you. A máa bọ́kò nínú ìgbèkùn. Either they like it or not. Mo mọ̀ pé kò sí bó ń ṣe lágbára tó wọn lágbára tó Ọlọ́run. Kò sẹ́ni tí Ọlọ́run ò lè mú. Ọlọ́run máa gbà wá lọ́wọ́ wọn. Let us join hands together and say no to Nigeria. Let us join hands together and say no to the Fulanis. Let us join hands together and say no to all those armed robber governors, armed robber senators, armed robber rep, those people who call themselves a politician, that they are looting our resources and deliver us to the Fulani. Let us say no to them. Ṣé ẹ gbọ́ mi? Kéèyàn tó ṣoríire a máa pẹ́ téèyàn ò bá ti mọ̀ pé òun fẹ́ ṣoríire torí nǹkan rí òun fẹ́ kàn ṣe òun ènìyàn ló máa decide pé mo fẹ́ ṣe rere. The freedom is not bread and butter. We must fight for our freedom to have independence. Yoruba people, we need our independence. Let us join hands together and say no to Nigeria. Kill Nigeria before Nigeria kill you. God bless you. The Iseyin people, call your Kabesi to order. Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefaturoti. Ask for your copy at the Booksellers Limited, Ibadan and Abuja. Telephone 0803-3229-113 or 0807-849-6332. The book is also available on Amazon.com. For free shipping, log on to www.amazon.com, Indigo Chapters, Canada, or BookBookstore.com. For more info, log on to www.widowsadvocate.org. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now.